ọkọ àbúrò látàárọ̀ láàárọ̀ kébí tiẹ̀ parí kí n délé kí n jẹun ló ṣe lé nípa mi. Wọ́n ló rò fún ọ̀rọ̀ jọ láti rò nǹkan tó ń ṣe nǹkan tó máa ọkọ̀ ẹ̀ ìwọ ló máa sọ pé ibi ń pa ẹ́ mọ̀ pé o láìpẹ́ oúnjẹ. Yes. Yes. Hey boys. Egbe. jà fún mi torí ayé burú ayé lẹ. Orí mi jà fún mi torí ènìyàn ò ṣe fìlú tán. Mo bẹ̀rù ayé, ẹ̀rù ayé bà mí o. Orí mi jà fún mi torí ayé burú ayé lẹ. Orí mi jà fún mi torí ènìyàn ò ṣe fìlú tán. Mo bẹ̀rù ayé, ẹ̀rù ayé bà mí o.
Jẹjẹ! Ọ̀rẹ́ sọ! Ẹni tí ó yà sọ! Ta ni gẹ́gẹ́ yìí wá drop cake báyìí tó kò wá dára dúró sínú ohun báyìí látàárọ̀. Kí ló tẹ̀ ń complain? Ẹ mọ̀ yẹn tẹ́lẹ̀ fún Níkì. Bóyá kẹ́ fọ fẹ́ǹsì wọlé kí tẹ̀ ṣe yóò tí tó yìí. Tàbí wọ́n kàn sí mi. Tó gbẹ́ níjọ. Ẹbí ẹ̀kọ́. Ṣẹ́bi ẹni. Ṣèbójò tó rọ̀. Òun ló kó ilé pọ̀ mọ́ adìyẹ. It's not your fault. Kí ló dé tẹ́ wá dúró sínú òrùn? Kò sí nǹkan. Àwọn afẹ́ ṣọ́ra. Àwọn tó àyẹ̀tẹ̀ yìí gan àrílẹ̀ kò ṣe. Kí ló dé tí wọ́n wá ṣẹlẹ̀ báyìí? Ẹ̀ẹ́dẹ̀ fọ fẹ́ǹsì. Ooo. What is all this nonsense? Like, wá dá wa dúró sínú ṣé mo kò dá wa dúró ni? Àwọn ọ̀pọ̀ náà máa sọ̀rọ̀. Ní sùn iṣẹ́ àti ẹ̀jẹ̀ wípá tó fún ẹ ní kìbáyìí. Ṣáwà sílẹ̀kùn. Ẹ má bínú. Ẹ má bínú ṣáà ti bẹ̀rẹ̀ wá. I no dey kapo. I swear everything we stop I no dey. I swear I no dey kapo. I no dey. Don't want to go to my soul. I no dey. Ah! Pero su cuerpo. No, la de. Babe, that reminds me. Bọ̀bọ̀ Kapo yẹn kí ló máa ń ṣe nu? Kéèyàn máa pààyàn lójúmọmọ lọ́sàn-án gan láì bojú. Kó dẹ̀ fi ibi pé kò ń ṣe nǹkan tí ò sí big deal ńbẹ̀ lọ́sàn-án gangan. Kò tún bojú o. Jọ̀ọ́. Kí ló ṣẹlẹ̀? Ṣé fẹ́ kó bá mi? Kapo ló sọ bẹ́ẹ̀. Jọ̀ọ́. Ṣé o mọ̀ pé àwọn Yorùbá tó sọ wípé ògiri létí? Kò sí etí kankan lára ògiri. Èèyàn báyìí ló ń jẹ́ bẹ́ẹ̀. Torí Ọlọ́run mo fi bẹ̀, mo fi Ọlọ́run bá bẹ̀, má sọ̀rọ̀ Kapo mọ́. Lẹ́gẹ́lẹ́gẹ́ ni. Jọ̀ọ́ kọ́ ti. Bí kò tá wá ṣe ń sùn kò di ká gbájú. A ní mo ti gbọ́. Kò sí ọ̀nà àbí mi ṣiṣẹ́. Kò sí. Ó yá, ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní kí ló ṣẹlẹ̀. Ìjọba ti ẹ̀fẹ́ rìn létí. Mr. Bámidélé ńkọ́. Ṣé máa ra dáradára? Àgbà tí mi ti fún sáìzẹ̀ mà ló ti lé lò. Wọ́n sọ gbogbo èèyàn náà yóò yẹ. Ó ti fún sáìzẹ̀. Orí mo bẹ̀bẹ̀, má ṣe gbà bọ́dé fún mi o, ire ni mo yàn wá sáyé. Àyànmọ́. She understand because much of that means of advertising. A lot of people come on social media. Tí mo wá ṣe lọ́dọ̀ yẹn ni tí mo ń fẹ́ lọ́dọ̀ ìyàwó mi. Mo bọ̀ ọmọ kó mọ̀ ṣe wọ́ school ní ìjọ tó yóò lọ má ba ẹ̀mí jẹ́.
Okay, torí pé o wọ school sìn mi ní àǹfààní àti wá wú ẹ̀ ń bímọ. Inú ẹ̀ ṣe wọ school ni lọ́kọ̀. Mo mọ̀ pé o wọ school náà ńgbà tó wọ school ṣé kí n má wá wú ẹ̀ mọ́ ni. Kapoda. Ibo ni Kapo wà? Wọ́n bá yín sọ̀rọ̀ Kapoda. Ẹ sọ fún mi ibo ni Kapo wà. Ọlọ́fẹ́ bá tiẹ̀ jẹ́. Are you stupid or something? Fly the talk, you dey talk. God punish you. Where is Kapo? Fly baba. They can farm people pariwo kò wọ́n ṣẹ́ mẹ́. Ẹ jẹ́ kán jẹlẹ̀. Lé lí gangan náà máa kú. Baba, we check am collect. Ta ló ń jẹ ọ̀dájà ní ilé ìjábọ̀ yá ni wọ́n orí sókè lásán. Bye. Number one. Kapo! Kapo dey beat my brain. Kapo dey whine my spirit. Kapo dey beat my brain. Kapo dey use me play. Èmi fly. Mo tí ò ní ìyá tó ń dé gbẹ̀yìn. Èmi tẹ́jẹ̀ lè gbọ́ sórí mi tó yí dóbò kan fún mi. 100. Check am collect. Boss. Kapo. Yes. You are gone. Yes. Èmi náà ni. Na who be this? Firewamiri ló sọ̀rọ̀ fẹ́rẹ̀. Wo àwọn flight wa boss ti wá sí. Wọ́n dẹ̀ ní pọ̀dù ẹ̀ lọ́n sìn pé ó lè escape wọ́n bọ̀ wá pa ẹ̀yìn. They are coming to attack me. Wọ́n ní pé ìwọ ni next target àwọn. Wọ́n fẹ́ wá pa mí. Ọ̀dọ̀ ẹ ló ń wọ̀ sẹ́. Bí wọ́n ti ń bọ̀ ní ọ̀dọ̀ mi báyìí. Ẹbí rẹ̀ tó bá wà kúrò kúrò. Wo èmi ti sọ tèmi. Ah! Big. Babe, you know wetin dey sup right now. Chill, calm down. You know wetin dey sup. But sure, you can tap up no be man. Jẹ́ ká jápa lọ ko. Girlfriend ẹ̀ ti pé o fẹ́ lọ bá kan náà ṣeré kò dé àbí. You are going nowhere, we are Tell staying. me this is not a case of babe. You share. One of our guys in Má Waheed. gbé yẹn wá. I'm not going anywhere. Babe, our girlfriend. I'm not Babe, going babe, chill. anywhere. There is danger. Ah! Ewu wà ní ọkọ̀ lóúnjẹ ó ní irú gẹ́gọ́ fún rẹ̀ ewu ni. Babe, watch where we got to move. Baby, stop this playing. Mo mọ scope tó fẹ́ lò ní mo mọ. See, I'm staying here. Má lọ ibi ló ti máa bá mi. I'm not going anywhere. Mo lọ fẹ́ lo scope fún. Lọ gbé wọn wá máa bá mi. Babe, if you are insisting, stay. But remember, I told you we got to. That's what we want. I'll give you a call. I'm not going I'll call you. But I told you. Má lọ máa bá mi níbí. Ibi mo máa jókòó díẹ̀ sí. Ó yá ẹ o ti lọ o ti dé. Tó bá yẹ wá wọlé. Bọ́ọ̀lù bọ́ta fún ara rẹ̀. Where is Kapo? Shh! Hey, Moro! Ṣé o gbọ́ nǹkan tó ń sọ yìí? Ṣé o kó plantain sí ti? Waheed, àbóyí ń ta ìyá ẹ̀.
How are you? As you can see, I'm very well. It's your daughter. Yes. Have you eaten? Have I eaten? Have I eaten? Kí ló pẹ̀ pẹ̀lú bóyá mo ti jẹun àbí mi ò ti jẹun? No, what is your own business with that? Kí ni ìyẹn ní ṣe pẹ̀lú ẹ̀? See, nǹkan tó wá go, ó ní kó sọ and stop blabbing around. I'm sorry about that. Actually, I've checked you on the campus then. Ìgbà tí mo rí pé o sí ńbẹ̀ ni mo wá rí èèyàn kan tó wá sọ fún mi pé immediately after your lecture ni o sì wá sílé. So, wọ́n ní kí n sáré wá check ẹ̀. Sorry for your pay. No, now you are spying on me. O ti ń spy like o tell me kiri. Ṣé o fẹ́ pa mí ni? O fẹ́ pa mí? Nítorí ẹ̀ ṣe ń tell me kiri tó ń spy on me káàkiri. Really? No, o fi school lẹ̀, o fi mí lẹ̀ school. O tún wá lọ béèrè pé ibo ni mo wà, o tún wá wá mi dílé. Are you mad? I don't understand. Ó kí ló ń wá kiri? Kí ló ń sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri? Kò dá mi lóhùn question tí mo béèrè yẹn. Kò dá mi lóhùn. Kí ló ń wá kiri? Babe, kí ló ṣẹlẹ̀? Jọ́sọ orí bọ̀bọ̀ ìbá mi béèrè lọ́wọ́ ẹ̀. Báwo ni jàre ayọ̀ mi kún? Nǹkan ó fi kíkì yẹn sílẹ̀ kò ní kò necessary kò sí nǹkan tó ń kí fún. Bá mi béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń wá kiri? Kí ló mean by pé kí ló ń wá kiri? Ìwọ náà ló máa wá náà bí. Èmi ló máa wá. So, kí ló ṣẹlẹ̀? Joe, de bá mi bá sọ̀rọ̀. O de bá mi I love her. Jay, I know you do. Jay, kí ló tó tún sọ̀rọ̀ love so ya wèrè ni? No, kí ló tó sọ̀rọ̀ love? Are you normal? Are you out of your senses? No. A slip of tongue. But I wanted to express my feelings to her. So what nonsense feelings? No, torí pé ó ti wọ shirt ní sí ó ti bẹ́ẹ̀ fẹ́ gẹ́sì ó ti dúró díẹ̀ orí ẹ̀ wá pé mo ò mẹ́gbẹ́ mọ́ ọmọ kákọ̀sẹ̀ mọ́ ó wá fi ìpòdè wá bá mi lé nǹkan bá mi sọ jack shit. Are you out of your senses? Ṣé o wà okay? Calm down. You know what? Ó dà pé ìmọ̀ ìjẹ́ máa ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan. Warn this idiot for me. Nílé ayé àti nílé ayé ẹ̀, don't let me see you anywhere close to me. Tó bá fẹ́ káyé ẹ bàjẹ́. Get out of this compound now! Ó dẹ̀ ní sùúrù. Ṣó fẹ́ nà ni ó dẹ̀ ní sùúrù. Ilé tó ń ṣe báyìí. Ẹ tó ti wá wà sọ̀rọ̀ bí ṣìjọ. Ṣé ní sẹ́ńtúrì tàwa ènìyàn ṣì ń fọkùnrin ṣàkọ lọ́mọ tó dáa tó yìí? Ló wá fi ń ṣakọ lẹ́ni tóbìnrin kúnlé. Very chubby, very friendly, very lively. Wọ́n bẹ́ẹ̀ má ṣe mí léṣe jàre. Hello. Afa na Ṣadé, kí ló ṣẹlẹ̀? Ibo ló wà? Faculty wo nìyẹn? Ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú school o. Farabalẹ̀ gbogbo nǹkan tí mo ń sọ ọ̀nà mi wá school fi ti bá o. Ṣebí wọ́n ni student. Kò tí mo rí dábàá ti wá ní school afẹ́rẹ́ dá òyìnbó ilẹ̀ ló ti yẹ. Ìwọ náà ṣàmọ́ bó ṣe ń lọ ní school náà. Ó máa ò ráyè tó bá ti dé ó ti dé náà nìyẹn. Tábà ti wọlé ká fi rìpọ́ọ̀tì ẹ̀ náà ló ti yẹ. Ìwọ ní kó mọ bí tó máa dúró sí o. Máyà kọ́ bá ká ẹ mọ́ ní school o mọ̀ pé tábà ti wọlé everywhere ti dàrú nìyẹn 100. Àwọn ò mọ̀ ń pa ara ẹ̀. Àlọ́ ń bá sọ̀rọ̀ lórí fóònù látẹ̀kọ̀ báyìí. Mo ṣàdé ẹ̀ ní kàn gbé mi. Wá láì ti pè mí sí o, ó ní ká wá bò lábẹ́tẹ̀. Abẹ́tẹ̀. Kí ló ṣiyẹ ìjọba káyìnà? Ṣèṣe tí ẹ wọ pátá ni ò ń gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ náà. Má mo ṣàṣeré náà tí fly bá ti sọ̀rọ̀ kẹ́kẹ́ ti yá nìyẹn náà. Ṣó mọ̀ ni? Ibo ló lóun wá, ibo ló lóun wá. Lábẹ́tẹ̀ náà, ó ní ká bò lábẹ́tẹ̀ báyìí ó ṣe pè mí tán sí ni. Abẹ́gi àmì. Náà. Ẹ ajá lọ, já mi pè. Já mi pè. Kọ́lípòpò kì í ṣe jẹ́rìí ajé máa fi bọ̀ fún orí ìyá ìdààmú. Abẹ́gi ló lè tọ́ ìdájà ìsáré àwọn àdìbò pariwo máa ṣe blablabla sí ẹ máa ń wọ̀n ní every time. Èmi ní kí kóòṣì àwọn ọ̀rẹ́ kàpẹ́ after lesson ni tó sọ ẹ̀. Aláì farabalẹ̀ kan gbogbo wa náà kan ni wá. Sí. Hello babe. Báwo ni ṣọwọ́? Ṣé kò ṣe pò lọ school ṣá?
But why now? Mo ti sọ fún ẹ pé o gbọ́dọ̀ lọ school. Mo ti ní kó má lọ school, eh? What? What's happening? Bàbá kí ló ṣẹlẹ̀? Movement. Hello. Jọ ṣé mo ti sọ fẹ́ pé kó má pe nọ́mbà mi mọ́? No, I don't understand. Ìgbà tá wá jọ pàdé supermarket kò ṣe kí wọ́n máa fò ní àbí kí n máa jó kò yé mi. See, just listen to me. Gbogbo ẹjọ́ tó rìn ẹ́ ó ti tó mi ò ní ìdẹ́jọ́ láti ẹnu ẹ̀. Just listen carefully. Don't try my number. Má nílé ayé ẹ̀ tó wá ẹ̀ má ever pe nọ́mbà mi mọ́. Nǹkan tí màá sọ ni mo sọ yẹn, má pe nọ́mbà mi mọ́ o. Mi ò ní repeat ara mi, má pe nọ́mbà mi mọ́, má yẹ kí n ṣépè fún ẹ. Nonsense. Àbó tiẹ̀ máa rí mi. Kí ni kọsọ̀rọ̀ ò yé mi. Nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn náà ló tún repeat again. Like what exactly is the problem? Tó o fẹ́ rọ́kùnrin kankan, bó jẹ́ dúdú ni, bó jẹ́ pupa ni, wàá ṣàrí nǹkan kan complain ní ṣá. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo kí mo fi ipò máa bá mi dá sọ̀rọ̀ tí mo fẹ́ explain fún ẹ? Dá sí kí ni? Inú compound tá wà yìí, àìmọye oríṣiríṣi ọkùnrin tó wà ńbẹ̀ tán bá kọnu sí ẹ, wà nìkan kúrú jù, o lè nìkan ga jù. Inú campus wa náà, wàá ṣàrí nǹkan kan sọ ní ṣá. Kí ló ṣẹlẹ̀? Kí lè tó ń fọkùnrin ṣakọ tó tó yìí? Jọ, ó fọ̀rọ̀ ará supermarket sílẹ̀. Ó fi yẹn sílẹ̀. Ó wá mọ́rọ̀ àwọn tájọ wà ní campus. Are you joking? It is still the same thing. Ọ̀rọ̀ ọkùnrin náà ṣì ni. Àti ti campus o, àti ti court tó gbé ń sìn. Méjèèjì ọkùnrin náà ni. Ẹjọ́ kí ni kí n fi àwọn tájọ wà ní campus ṣe? No, kí ni kí n fi wọ́n ṣe kò yé mi. Like, I don't understand. Ṣé àwọn tó yẹ pé wọ́n ti jẹun yó? Àwọn tó yẹ pé wọ́n fowó oúnjẹ ránṣẹ́ sí wọn láti lé ni. Ṣé rántí bọ̀bọ̀ Kọ́lá yẹn ṣá? Ṣé mọ̀ pé bàbá ẹ̀ ní bakery, mọ́mí ẹ̀ náà ní supermarket. Ṣé yẹn ò tí lówó tó? Yeah, bóyá fòun náà ṣàkọ́ náà ní bóyá sọ̀rọ̀ sí náà nìyẹn. So kí ni excuse ẹ̀ gangan? Plan ní kálukú tuntun. Sórí èmi ti bọ́ lọ́run dá má jẹ̀mú wípé ẹni tó bá máa fẹ́ mi sílé tó máa gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó ará abroad ló gbọ́dọ̀ jẹ́. Ó pọ̀. Ará abroad. Ó pọ̀ fún wàrísì. So ará abroad. Yes. Àti abroad o àti ilẹ̀ yìí. Ṣé bí àdúrà tí gbogbo máa ń gbà ní pé ká ti rí bí ìrẹsẹ̀ rùkà? Ṣé pé wá láti abroad yẹn àbó lọ bá abroad anyway round? Does it mean pé ó máa perfect fún ẹ? That is what I want. Kó tó wù mí nìyẹn. A ní ìwà ìjọṣẹ́ oníkan mi tó fẹ́ sọ̀rọ̀ lórí. Àti pé pàápàá ṣé wọ́n lo ni Ọlọ́run tó kọ kádàrá wọn àwọn tájọ wà nínú school kí l'assurance pé wọ́n ṣe lè travel out. Ọ̀rọ̀ yẹn náà lájọ máa yanjú lájọ máa parí ẹ̀. Mr. Sis. Ó ga o, àkúṣẹ́ lónìí jàre. Àdúgbò. Ẹ ṣe bóun gbogbo ẹ̀. We thank God. Mo fẹ́ béèrè kí lẹ rí sí ọ̀rọ̀ tí rector sọ. Ok, ṣé nípa tàwọn ọmọ wa? Àbí? Ẹ wo Mr. Sis, ẹ mọ̀ pé rector ló lórí wa. Nǹkan tó bá fẹ́, òun náà la gbọ́dọ̀ bá fẹ́. We have no option. So, ṣebí nípa pé ká rusticate àwọn tó ń wà bàjẹ́ kiri yìí, àbẹ́wò ni. Ṣé ẹ dẹ̀ rò pé kò ní lẹ́yìn? Ẹ̀yin wo ló fẹ́ ní? Ẹ mọ̀, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ and I think mo rò pé wọ́n mọ the right thing to do. Kò yẹ kó lè lẹ́yìn. Ẹ dẹ̀ rò pé kò ní sí ewu. Ewu bí báwo? Bọ̀ Mr. Sis, kí wọ́n ṣe yìnbọn pa láàárọ̀ wọn jẹ́ kárẹ̀mí mímọ́ ní ọgbà ṣé yẹn ló wá dání. Kò dá, ṣùgbọ́n ṣé kò ní séwu? Tábà tún wò jinlẹ̀ náà, tábà là ń bẹ̀rù àfẹ́jẹ́ káyé àṣèlè ráìtẹ̀. Ìyẹn látún wá léwu ju. Àbí kí lẹ rò? Láàtì ẹ̀ ló sọ̀rọ̀. Èmi tún fẹ́ sọ fún mi lọ́jọ́. Àbí? Babe, ó ti rí bó ṣe máa rí náà nìyẹn. I'm so very much happy for you. Are you sure? Kí ló mean by am I sure? Okay, ìwọ náà mọ̀ mí, ó mọ̀ mí gbà yẹn pé mo bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nǹkan mi ní school. Fine, he came to me, yeah.
But I told him, I made it known to him that it can't work between the two of us. Pé mi àti ò lè fẹ́ra. Ọlọ́run ti mú ètò ẹ̀ nìyẹn. Ṣé bí ìwọ náà rí ìwọ ló wá já mọ́ lọ́wọ́ sí. So babe, I am happy for you. I really appreciate your points. And Ayọ̀míkún náà. Àtọ́fẹ́ mi o, àtọ́fẹ́ ìkọ̀kan náà jọ ni wá. Yes, yẹ gógó lọ́rọ̀ yẹ ọ̀rẹ́ mi ni so yẹ kó mọ̀ pé àwa méjèèjì lòun máa fẹ́ papọ̀. And meanwhile, when is it coming home? I think in the next 2 weeks, so you go around. Oh, okay. Torí preparation wedding and exactly. And since me access ti pàdé nsin, ó ti mọ̀ pé gbogbo iṣẹ́ yẹn báyìí, orí ẹ ló wà nsin. I have to that one bed for now. No, mo ní choice. Iṣẹ́ mi ni. And meanwhile, àwọn tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa gba kámú pé ọ̀rẹ́ gọgọ di owner ti dé. Yes, ọ̀rẹ́ ti dé gọgọ. All right, baby. Yeah. I really appreciate. Thank you so much. You're welcome, baby. So I'm a sorry. No problems. I came outside my hospital. All right. Babe, go take care. All right. Have a nice day. Yeah. Bá mi tọ́jú wife yẹn ṣá. All right then. Yeah, bye. Àyànmọ́ kò ní ta ṣe ẹ̀dá láyé, orí lálábàárò, orí mo bẹ̀bẹ̀, má ṣe gbà bọ́dé fún mi o, ire ni mo yàn wá sáyé. Àyànmọ́ kò ní ta ṣe ẹ̀dá láyé, orí lálábàárò, orí mo bẹ̀bẹ̀, má ṣe gbà bọ́dé fún mi o, ire ni mo yàn wá sáyé. Ọ̀rẹ́ mi jà fún mi torí ayé gbogbo ayé rẹ̀. Ọ̀rẹ́ mi jà fún mi torí ènìyàn ò ṣe finú tán. Mo bẹ̀rù ayé bá mi o. Welcome. Wow, thank you. So happy to be back home. Thank you. This is the apartment, yes? Yes. Do you like it? So bad. Hopefully we'll know. Enjoy environment. Sure. Okay, my bed key on Yeah, that's true. Maniki, you so family. I don't want to stress. I want to check Let me do it by myself. You better go forward. Oh, what She's coming, no. I know we have a lot to discuss. Tó bá yá wá ní adé ògún mọ́, ayé àpòlè wájà àwọn àtúnkò lóko kó wá mú. Ayé o, ayé o. So babe, I'll be going for the wedding gown. Tomorrow, what time, babe? I think around 12 1. 12 to 1. Oh, Yes. I hope you're going with me. Well, I won't be able to go with you. Why? Yeah, because around 12 to 1, any appointment pẹ̀lú bọ̀bọ̀ tó fẹ́ mú mi lọ sí the shop. So my opinion my friend need 1 or 2 children. So what I'm trying to say is that we are kakokun at the same time. So time to over jadi. You know I'm jadi. I'll make it to die really. Alright, no problem, babe. And after the wedding, we'll have a travel lives. Baby, that's to be immediately after the wedding. Wow! Yes. And you know, I've had to put hold on a lot of things. Some of you was Nigeria, Kalishi wedding in the work. So there's no way that I'm have to waste time. Immediately we are done with the wedding, we have to. Wow. Yeah. At least we have been joking here for just time. Really? That means people like Smashoni Munwa. Yeah. So Really? everything is left to you. Aww. You should make sure that you arrange yourself Sure. so that somebody will make it all along full. Everything is set. I can't even wait. Everything is totally set. I love it so much. Ọ̀rẹ́ mi yìí, ó fi ìyá yìí lónìí ńlá ó fi jẹ mí. Bàbá ìyá yẹn ti pọ̀ jù. Kéde máa wá wò ó. Ọ̀rẹ́ mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún yín bàbá, mo máa finú mi tọ̀ ọ́. Mo finú mi tọ̀, mo fi gbogbo ayé mi mo fi tọ̀. Kódà ojú táwọn mọ̀lẹ́bí mi lọ bàbá. Kéde máa wá wò ó. Ọ̀rẹ́ mi ìta ń sọ ó lórí ọkùnrin o.
olórí ọkùnrin gan-an bó ṣe ń dùn níbí náà ń dùn lọ́hùn o oríṣiríṣi wọn ló wá ń bá ìkan tí mo jàjà wá mú tí mo dídì sọ pé òkè eléyìí ni mo fẹ́ ọ̀rẹ́ mi dẹ̀ gbà lọ́wọ́ bàbá ó gbà lọ́wọ́ mi tó jẹ́ pé bàbá yìí kò fẹ́ rí mi látàn kò fẹ́ rí mi rárá. ọlọ́kànjú àní ẹ̀yin ìwà gbọ́. kí ló fẹ́ ká ṣe fún kí ni nǹkan tó fẹ́ kémi bọ́ ọ ṣe. mo fẹ́ ká ṣe nǹkan tó pọ̀ fún un ìdẹ́fẹ́ ká sọ pé bóyá à ń gbẹ̀mí yan àbí nǹkan kan mi ò fẹ́ yẹn bàbá kókò ìjà wèrè. ìyá ní wèrè. bẹ́ẹ̀ ni. ó kú ìtọ́rí mu tó sọ ó kéré nínú nǹkan tó lọ́wọ́ bá lè ṣe ó kéré gan o ó kéré nínú nǹkan tó lọ́wọ́ bá lè ṣe kó ya wèrè. ẹ wo bàbá kó má yà ń tó sùn kókó jìnnà bọ̀ kọ́nà ẹ̀ jìn. yóò yà lọ bọ́tá fọkàn ara rẹ bá ṣéun tó fẹ́ nu ṣéun tó fẹ́ nu èyí sọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi tó yọ wo ó ń sẹ́yìn ní òní bẹ́ẹ̀ tù kọ́ má jẹ èyí tó sọ òun ó ti rí bẹ́ẹ̀ àṣẹ́yìn ti gùn èmi sọ bẹ́ẹ̀ fún èmi àjíjà ìwé awolé alára àjíjà àjàbí ògùn àwọn òde ìjẹrò bẹ́ẹ̀ ni mo sọ èmi ò tàṣetì rí o àṣetì ebọ́jọ́ o àṣetì ebólódùmarè tó yọ fọkàn ara rẹ balẹ̀ wo ọ̀ràn olófòfó ń sẹ́ oníkọ́ jẹ́ dáadáa níbi tó ọ̀ràn adé yóò jẹ kọjá bẹ́ẹ̀ mo sọ fún ọ fọkàn ara rẹ balẹ̀ ó ti rí bẹ́ẹ̀ wo nǹkan tó ṣẹlẹ̀ bẹ̀ ni pé tó bá di bọ́ọ̀ bá ráyè wá lọ́la tó bá dọ̀tún là kọ́ wa iṣẹ́ rẹ̀ yóò ti wà nílẹ̀. ọ̀sùn la bàbá. iṣẹ́ rẹ̀ ó ti wà nílẹ̀ fọkàn ara rẹ balẹ̀. sí ọ lójú à ń fẹ́ ó nujú rẹ nù kí ló bá mú wá toró ti pẹ́ ó ti pẹ́ gan ọpẹ́ gan látijọ́ ìtiwọ̀ náà ti lọ. ìbẹ̀yìn tẹ́ dá kí n tó dá ẹ̀yin tẹ́ tẹ̀ kí n tó tẹ̀ kàn dímọ̀lẹ̀ àwo kàrẹ́ kíjìnrín àwo làtẹ́ àbá tí àlàrò ṣàwó òdí ẹ̀rù ṣẹ̀ṣẹ̀ àwo lébolo lóòmù rèé o wọ́n tá a bá bọ́jú tá a bá bọ́ mú àgbọ̀n ọ̀sàlẹ̀ là ń darí ẹ̀ sí òun rèé o ìyẹn ají bíbá arun tí yẹn gan èyàn àfòwúrọ̀ kùtùkùtù bọ́dẹ̀ ṣàjọbì ẹ̀yin àbàtì àlàpà tí ò gbọ́dọ̀ wólu mọ́ tọ́jẹ́ pẹ́ dẹ má wólu ọ̀dọ̀ ọ̀rọ̀ alákejì kó tó máa lọ fi gbá ohun mi mo pè yín lónìí o kẹ́ wá jẹ́ mi níhò tèmi o kí ni mo mú wá kí ni tí mo mú wá yìí ẹjẹ́ ó jẹ́ bí iná kọ́là bí òrùn fún Yọ̀sọ́lá gbogbo ohun tó bá ti fẹ́ kẹ́ ẹ jẹ́ kó ṣeé ṣe gbogbo ibi tó bá ti darí ẹ̀ sí báyìí kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ni ẹ bá ń fàṣẹ sí o ẹ̀yin àbàtì àlàpà tí ò gbọ́dọ̀ wólu mọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wólu ọ̀dọ̀ ọ̀ràn alákejì kó tó máa lọ fi gbá àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni ẹ bá ń fàṣẹ sí o kó jẹ́ bí iná kó là bí òrùn fún Yọ̀sọ́lá o. ẹ̀yin àbọ̀bọ̀ Yọ̀sọ́lá wọ́n ń tọ́mọdé bá mọwọ́ wẹ̀ yóò bá gbàjẹ́ o. bí ẹ bá jẹ́ pé ọjọ́ mọ gidi lọ́dọ̀ mi ni níbi tí mo mú ọ wá yẹn wò ní mú ọ wá ngbà àwọn rèé atákéré yẹn ọdún. ìyá gbọ́dọ̀ jẹ́ ọ torí pé ọmọ wẹ́wẹ́ ó sì di dandan kó bá gbàjẹun ńgbà tó nírú wa báyìí tó sì ń ṣe dáadáa tó ń ṣeun tó yẹ kó o ṣe fágbà ìyá gbọ́dọ̀ jẹ́ ọ Yọ̀sọ́lá lo bí mo ṣe ní kó o lò sàá bọ́dọ̀gùn ṣe ní ọ̀sà yóò sì rí bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ mo sọ fún ọ. ẹ ṣe sọ bàbá ṣé rí kí n tẹ fún yẹn tí n bá sábẹ ṣe ní kí n sá. má ṣiyè méjì. tó wá jẹ́ bí mo ṣe fẹ́ kó jẹ́ ẹ ní gbàgbé èmi gbọ́ àjọ yín lójú bàbá. mo ti ráwọ̀ ọmọ gidi nínú ayé ẹ yóò dà fún ọ yóò bí ṣe fún ọ o ò ní taṣọ ọ̀kà mọ́lẹ̀ o ò ní tojúlẹ̀ mọ́lẹ̀ o ò ní bùrìnbùrìn báwọn jó mùkún mùkún wọ̀ ẹ hàn sọ. ọ̀rẹ́ dà kó má má bínú ẹni abínibí ń dání ènìyàn ò fẹ́ ní fẹ́ ayọ̀ ojú ayé lọ́pọ̀ ń ṣe mo bẹ̀rù ayé ẹ̀rù ayé bá mi o ẹni ọ̀rẹ́ dà kó má má bínú ẹni abínibí ń dání. Fíríwámi ni mo ṣe wá o Fíríwámi tí mo bá ṣe fẹ́ kínní ìbáyìí kí ọ̀rọ̀ rẹ̀ kó má yẹ mọ́ bí ìwèrè ni kó máa ṣe é kó rìn jìnnà ré bẹ́ẹ̀ ni kó ṣe rí o.
ní love gown yẹn mọ́. Because right now, I am killing the both of you. Kí la ṣe fún ẹ? Èyí tó yẹ kó jẹ́ ọjọ́ ayọ̀ wa, tó yẹ kó bá wa celebrate. Ta lọ̀rẹ́? Ta lọ̀rẹ́? Ìwọ àtàlẹ́ tó ń ṣọ̀rẹ́. Ọjọ́ ayọ̀ yín. Ó dá èmi ti wá, mo ti wá sọ́jọ́ ọjọ́ ìbànújẹ́ fún mi. No, má ṣe bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀. Ọlọ́run mo fi bẹ́ẹ̀. Ìbàdàn yá. Lẹ́yìn tí bá kúrò Ìbàdàn, mo lọ Màdúgùrí. Lẹ́yìn Màdúgùrí, máa padà s'Abẹ́òkúta. Ó yá. Kí wá gbé bọ́dì mi. Wèrè gbé bọ́dì ẹ̀ pé gbé bọ́dì ẹ̀ gbé bọ́dì ẹ̀. Ìbàdàn ti yá. Kò jìnnà rárá ní ìṣẹ́jú mélòó. Ìbàdàn yá. Ènìyàn burú o bí ẹrẹ níyàn kí ẹ sá. Ènìyàn burú o. What's the meaning of this? O lè kúrò ní látàná. Ibo ni mo mọ̀ tó fẹ́ wà báyìí sí? Ènìyàn burú o bí ẹrẹ níyàn. Tún pé Yọ̀sọ́lá yẹn náà, òun náà bí kọ́ọ̀lù. What's the meaning? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan pẹ̀lú àwọn girls? Everywhere is open. Yọ̀sọ́lá kí lè tó gbé calls ẹ̀? What happened? Oh, really? You've called me? I've been calling. Mi mọ fóònù wà ní báàgì mi ni. What happened? Fẹ́rẹ́wàmí ni mò ń wá látàná. Ṣé kò sí lọ́dọ̀ ẹ̀ ni? No, kò sí lọ́dọ̀ mi. But hold on, ṣé torí ẹ̀ ló ṣe wá ń panic tó ń wà stressed by? I should. You don't have to stress yourself this way. Kò ń ṣọmọdé náà, ó máa wálé of course. Oh, one sweat, òun sùn báyìí. It's not nice. You don't have to do this to yourself. Tẹ̀lé, ó máa wálé kò ń ṣọmọdé. Wow, okay. Yeah, my wali ami. My wali, ọmọdé náà. Feranmi. No, this is not Feranmi. Look at me very well. Yes, Yọ̀sọ́lá, where have you been? Been around. Seriously? I just walk in sing. Yeah, I'm good. I've been looking for you. See me. It's you. Feranmi kokaki. No, it's you. When I'm here. Ẹni ọ̀rẹ́ dà kó má má bínú, ẹni abínibí ó dání. Ènìyàn fẹ́ ní fẹ́ ayọ̀, ojú ayé lọ́pọ̀ ń ṣe. Mo bẹ̀rù ayé, ẹ̀rù ayé bá mi o. Ọ̀rẹ́ mi jà fún mi torí ayé burú o, ayé lẹ̀. Ọ̀rẹ́ mi jà fún mi torí ènìyàn ṣe fi mí. Mo bẹ̀rù ayé, ẹ̀rù ayé bá mi o. Ènìyàn burú o bí ẹrẹ níyàn kí ẹ sá. Ènìyàn burú o wọ́n burú o jẹjọ lọ. Àfẹ̀jẹ̀ dúdú sínú tútọ́ funfun jáde. Ènìyàn burú o bí ẹrẹ níyàn kí ẹ sá. Ènìyàn burú o wọ́n burú o jẹjọ lọ. Àfẹ̀jẹ̀ dúdú sínú tútọ́ funfun jáde. Ọ̀rẹ́ mi jà fún mi torí ayé burú o, ayé lẹ̀. Ọ̀rẹ́ mi jà fún mi torí ènìyàn ò ṣe finú tán. Mo bẹ̀rù ayé, ẹ̀rù ayé bá mi o. Ògiri ò bá lanu, aláǹgbá ò lè wọnú ògiri. Ogun inú ilé ló ń ṣílẹ̀kùn fógun ìta. Orí mi gbà mí o lọ́wọ́ amọ̀niṣe ní ènìyàn ayé. Ògiri ò bá lanu, aláǹgbá ò lè wọnú ògiri. Ogun inú ilé ló ń ṣílẹ̀kùn fógun ìta. Orí mi gbà mí o lọ́wọ́ amọ̀niṣe ní ènìyàn ayé. Ọ̀rẹ́ mi jà fún mi torí ayé burú o, ayé lẹ̀. Ọ̀rẹ́ mi jà fún mi torí ènìyàn ò ṣe finú tán. Ẹ wo bá
aṣọ mi wọ́n ti dàrú. Tí mo tún lọ pé bá ti ṣe wẹ́ẹ̀dì ìtọ̀ nígbà tó kọ́ máa fẹ́ pẹ́ lórí irú mi. Wọ́n ti jà mí. Wọ́n ti ṣe wẹ́ẹ̀dì jà mí. Wọ́n ti dàkú pátá mi nù. Ìkéwọ́ máa ti ṣe. Ewu ṣú mi o. Ewu ṣú mi tí mo rà ní $1 million US American dollar. Torí bèbí náà sí wà yìí, mo mọ̀ kọ́kọ́ lọ sí gbogbo tí bá ṣe ilé ayé ẹ̀. Torí wèrè gbé bọ́jẹ̀. Ó ń jó bí. Wọ́n bá bẹ̀rẹ̀ jó báyìí. Ìwọ́n kò ní mọ̀gbà tó ọ̀nà ọmọ ọ̀dà àti à. Tó fi mọ jó. Ọmọ ń léyàn. Yóò wá lé ẹ. Àbó lè mi. Nígbà tí ò fẹ́ ya wèrè. Wọ́n bá ti wà pẹ̀lú mi. Wọ́n máa bẹ̀rù. Kí ni mo ṣe wí? Ẹjọ́ ti ya wèrè. Wọ́n ti lọ fẹ́ ya wèrè. Lọ́yà mi ìbùnú mọ́. Wọ́n fẹ́ gbà kéèyàn. Ó fẹ́ jí ṣe ni. Ó dẹ̀ lọ́jọ́ kọjá lọ sí wa. Ó yà sọ fún mi lọ. Ìdánwò. Ó yà sọ fún mi lọ. Má ti sọ wèrè báyìí torí ọjọ́. Ìdánwò. Májà dúró. Ó yà sọ fún mi lọ. Májà dúró. Ó yà sọ wọ́n pé bá ní sọ. Olóbùkún. Ó sálọ. Àyànmọ́ kò ní ta ṣe ẹ̀dá láyé. Orí lálábàrò, orí mo bẹ̀rẹ̀. Má ṣe gbàbọ̀dé fún mi o, ire ni mo yàn wá sáyé. Ọ̀rẹ́ mi jà fún mi torí ẹni ọ̀rẹ́ mi jà fún mi torí ẹni ò ṣe fi tán. Ẹ̀rù ayé bá mi o. Orí o lè dá fi ń la bú omi já. Orí ẹni là bá bọ̀ ká fòrìṣà sílẹ̀ kórí wa má ṣe sùn tí bí bá dé. Orí o lè dá fi ń la bú omi já. Orí ẹni là bá bọ̀ ká fòrìṣà sílẹ̀ kórí wa má ṣe sùn tí bí bá dé. Yọ̀sọ́lá. Yọ̀sọ́lá látijọ́ yìí ṣé bójú ṣe rí rẹ̀ tá a fi jobi lọ́wọ́ jẹ́ dùn ṣe bó níbi tẹ́mi àti ẹ̀ tá a parí ọ̀rọ̀ sí ń gbà wá tíráfù nǹkan ṣé ń gbà wọ́n dé tíráfù ṣé kọ̀ yẹ kó pè mí pé tó bí gbogbo nǹkan ṣe ń lọ lélẹ́yìí o bó wá ni nǹkan tó ṣẹlẹ̀ bẹ̀ ni pé ojú lọ̀rọ̀ wà o àfi kó o dé yàyín ká sọ torí ọ̀rọ̀ tó ń sọ kì í sọ̀rọ̀ orí fóònù rárá kì í sọ̀rọ̀ orí fóònù níbi mọ́ wa náà tani ó sin Olúmọ Ẹ̀gbá nídìí kò sí níbi mọ́ wa yán náà ní ilé tí mò ń gbéhùn náà ni ilé tí mò ń gbéhùn náà ni dà kò burú wọ́n máa retí rẹ wọ́n máa retí ó ṣe gọ̀ báyìí ó ṣe gọ̀ ọgọ̀ bí ẹ̀kọ́ méjì tá ń jẹ́ kan tí kan ò lè sá lọ orí pé mi àti èèyàn ń sọ̀rọ̀ lọ́wọ́ tó yẹ kó máa dàmí láàmú ó lẹ́kọ̀ọ́ rárá ni a ti ń kó ẹ̀ à ń kọ́ bí à ń kọ́lé irọ́ náà ní ọ̀gbọ́n. àwọn tẹ́ni lọ já náà lọ gún kó kúnná dáadáa tó o bá ti gun tó kúnná ọ̀ kò mọ́ṣẹ́ ni ọ̀ṣẹ́ láì kó tètè máa lọ. sí ọ.
ṣe sí yẹn tí bẹ́ẹ̀ kó sẹ́nu mọ́tò ni what is wrong with you. Kí ló ṣe yín. Wèrè yẹn ni mo sá fún. Wèrè wo what are you talking about? Wèrè wo nìyẹn. Wèrè wo nìyẹn. They are coming to attack me. Wọ́n fẹ́ wá pa mí. Ọdún ẹ ló ń bọ̀ sí ẹ. Bí wọ́n ti ń bọ̀ ní ọ̀dọ̀ mi báyìí. Ẹjọ́ rẹ̀ tó bá wà kúrò ṣáà kúrò. Wo èmi ti sọ tèmi. Ah! Oh my God, what is that? Oh my God. Kí ni ìyẹn ọ̀rẹ́ bá mi sọ̀rọ̀, what is that? Ọmọdé ò rí dáadáa. She used to be my helper, I know her very well. Ilé, ìgbà wo ni ó di wèrè? What is a mad woman? Jesus Christ, oh Lord Jesus. Ẹ dúró, ibo ló wá ń lọ? I'm calling it. I need to make a phone call. Oh, wait, this one. Òun ló ń ṣẹlẹ̀ ní ìsìn. Gbogbo ìta ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ mi ń sọ tó tẹnumọ́ títí. Fojú sí kínní ẹ̀gbọ́n mi ló ti kú ìbáyìí lẹ́sìn. Ohun tó fẹ́ ṣe jẹun nílùú ìgọ̀gọ̀gọ̀ nínú kò tí ì yé mi báyìí. Torí òun mi rí gbélégbélégbélé nísìnyí. Ó kúta ìkù nísìnyí, ó ti bẹ̀rẹ̀ sí máa káṣọ ẹ̀wọ̀ níjọ́wu. Ó ń bá ẹ lọ, ó sì ṣe tẹ̀ báyìí, ó ti tán. Ohun tó fẹ́ ṣe jẹun mi ò mọ̀ wọ́n máa di ìrọ̀lẹ́ tàbọ́là àwọn ẹ̀yàwó ọ̀nà wọn bọ̀ mí wọ́n bá ti dé kó o pè mí ọ̀nà wọn máa yọ ẹsẹ̀ òjò àwọn bọ́ ti máa ń ṣe ẹ̀gbọ́n láti tẹ̀lé wọn lọ pọ́n rí máa gbọ́n rí kiri máa gbọ́n rí. Nígbà tí mi sọ fún ẹ̀gbọ́n yín wípé wọ́n fi iṣẹ́ ìran mi kílódé tó fi iṣẹ́ ìran mi. Ẹ̀mí mélòó ni mo ti wá sí ibà tó jẹ́ pé tó bá ní kó jẹ́ ewé ibi tí ọ̀tọ̀ yìí ló ti máa lọ já wọn ò fi ṣé wọ̀n ẹ̀. Ẹjọ bàbá Awógbàmí náà ló dé. Kí o sì. No, kò sí much. Actually, èmi àti bàbá sọ̀rọ̀ lórí fóònù last week. Mo sọ fún wọn pé mò ń bọ̀ ní Nàìjíríà. So bí mo ṣe dé náà mo ní okay, ní àkókò wá rí bàbá fún ọ̀rọ̀ àjọsọ èmi àti wọn. Mo ṣe o, kókó náà bọ̀ lájọ o. Ẹ̀gbọ́n mi ni wọ́n. Àwọn ni bàbá ọmọ yìí. Ìmọ̀wé ẹ ti rí òun rí. Wọ́n ti ṣaláìsí. Bàbá ti kú. Bàbá ṣe kí ni? Báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣe bàbá báwo ló ṣe jẹ́ kí ló ṣe wọ́n? Ikú ni ìwé last week náà kú. Ṣé o sì? Bàbá kú. Bàbá ti kú. Kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn? Kò sí kankan. Ẹ ṣe gan ni sáà. Kí lẹ fẹ́? Tẹ̀lé wọn. Ó wá bàbá wà láyé, ó fojú síṣẹ́. Nígbà òkúta ni wọ́n máa dáhùn lóhùn. Ìtọ́kọ mi náà ṣì wà. Òkúta ìkù kó o gbaṣọ wọ̀ kọ́ lè pẹ́pọ́ olúláwo. Ó mọ̀ ọmọ tó dákùn tó ṣe wọ́n. Orí tẹ́lẹ̀ ní gbọ́n lórí ìdúró. Tẹ̀lé kó wá ní mọ́tò lọ. Lọmọ aráyé máa ń lànà níbẹ̀. Ẹ wá gbàdúrà pé gbogbo nǹkan tí ń ṣe lórí FIREWAMIRI kọ́lọ̀ bá wa lànà sí kárẹ̀ ẹ̀ kó yá. Àmín Jésù. Ìyá àdúrà wa ti gbà lórí FIREWAMIRI. Inú mi máa ń dùn gan-an nítorí máa ń fi mí lọ́kàn balẹ̀. Gbogbo àti bá ti dáwọ́ lé ṣẹ́bà ló máa ń fẹnu àṣẹ ló máa ń fi lé ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀. Àṣàṣetì rí o lórí FIREWAMIRI náà àní ṣàṣetì Ọlọ́run á dáwọ́ lé lórúkọ Jésù Kristi Olúwa wa. Méje hallelujah hallelujah hallelujah
arákùnrin. Karasa. Ara Fẹ́rẹ́wàmírì máa yá. Gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe sáré máa yá. Ọ̀kan nínú ẹ̀yìn ilé yìí. Ṣé bó o nígbàgbọ́? Mo nígbàgbọ́. Ìgbàgbọ́ tí mo ní náà ni mo sọ Jésù wa. Nígbàgbọ́ ara ẹ̀ máa yẹ kí ní ṣíṣe. Ṣé kí n dúró sí ìgbà ìdé wọn ní àdúgbò o? Ó lè máa lọ láti nígbàgbọ́. Ẹ̀jẹ̀ ń dúró. Hello. Yàdúrà. Ẹ káàárọ̀ mà. A kú sí ọjọ́. Ọ̀rẹ́ mi kan ló dé láti abroad. Ó dẹ̀ ní àwọn ìdojúkọ kọ̀ọ̀kan. So, mo ti dúró ọ̀dọ̀ yín fún un. Tó bá ti dọ́dọ̀ yín, ó máa ṣàlàyé fún yín. Ó yẹ ká jọ wá ni, ṣùgbọ́n mo nípàdé Deborah group lónìí. Nǹkan tó jẹ́ kí èmi àti ẹ̀jọ̀ jọ wá nìyẹn. Mo dẹ̀ ti mọ̀ pé tó bá ti dọ́dọ̀ yín, ọ̀rẹ́ ẹ̀ máa níyànjú. Tọ́wọn kan ṣe ń wá tán padà wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọ̀ṣọ́fà. Òun náà máa padà wá dúpẹ́. Yes ma. Ó dà. Ẹ ṣé ma. Ó dà. Ó dàbọ̀ ma. Ọ̀rẹ́ mi, tí n bá fi lè lọ sọ́dọ̀ Yàdúrà tó ní kí n lọ, tí gbogbo nǹkan tí mo fẹ́ tó wá sí ìmúṣẹ, tàdúrà mi ti bẹ̀ gbà, má máa yan Ọlọ́run, má máa dúpẹ́. Àdúrà tí ẹ máa gbà. Kò sẹ́ni tó lọ́dọ̀ Yàdúrà tí ò padà wá dúpẹ́ fún Ọlọ́run Ọ̀ṣọ́fà. Ṣó ti gbọ́? Ó ní gbé padà lágbára Ọlọ́run Ọ̀ṣọ́fà. Ṣó ti gbọ́ fọkànbalẹ̀? Ó kọ́ mọ̀ pé wọn nìkan náà lọ̀rọ̀ mi máa ń yé nínú gbogbo àwọn ọ̀rẹ́ mi. Ìwọ náà wo nǹkan. Bàbá tó ní kí n wálé ká jọ sọ̀rọ̀ ká parí ọ̀rọ̀ tá a sọ sí. Mo wálé mo dọ́dọ̀ wọn náà ti kú. Tí ò bá ń ṣe ìwọ tó ń sọ pé kí n lọ síbi kan sí, níbo ni ìbá gbọ́rọ̀ mi gbà? Níbo ni ìbá sá lọ? Ọ̀rẹ́ má sọ bẹ́ẹ̀, kí la wà fún ara fún? Ìwọ náà ti ṣe nǹkan tó pọ̀ náà ayé tèmi náà. Tọ́dé ò lè dé sìn kí n wá dá ẹ dáa. Fọ́pẹ́ balẹ̀, ìwọ náà máa dúpẹ́ lágbára Ọlọ́run. Jẹ́ ká tètè máa lọ. Orí ọ̀lẹ̀ jáde ń la bú omi já. Orí ẹni là bá bọ̀ ká fòrè ṣàṣìlẹ̀ kórí wa má ṣe sùn. Ṣé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ mi rò bóyá nǹkan kan ṣe mí ni. Àwa méjèèjì ti ẹ̀ ń dá ọ̀tá ara wa. Àwa lọ sí hospital. Ìgbà tá a dé hospital, dókítà jẹ́ kó yé mi àti ọkọ mi pé kò sí nǹkan kan tó ṣe wá. Àtìgbà yẹn mo ti ń wà bọ̀dá rẹ̀. Nítorí ẹ̀ mo ṣe wá láti odidi abroad wá síbí pé ó dà pé mo ní láti rìn ju bí mo ṣe ń rìn lọ lórí ọ̀rọ̀ ayé mi. Ṣé rí? Látànà tẹ́ ẹ ti wá síbí. Ní olóòjọ́ mímọ́ ti fi nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀n mí. Ìwọ fúnra rẹ ló wà nídìí nǹkan tó ń ṣe ọ́. Bẹ́ẹ̀ni, ẹnìkan wà tó súnmọ́ gẹ́gẹ́ bí ìṣọ̀run wọn tó ṣe àìdásí. Ibi yìí ṣe mí kọjá ìlú lónú ti dàgbà. Babe, ó ti rí bó ṣe máa rí náà nìyẹn. I'm so very much happy for you. Are you sure? Kí ló mean by am I sure? Okay, ìwọ náà mọ̀ mí, ó mọ̀ mí gbà yẹn pé mo bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nǹkan mi ní school. Fine, he came to me, yeah. But I told him, I made it known to him that it can't work between the two of us. Pé mi àti ẹ̀ ò lè fẹ́ra. Ọlọ́run ti mú ètò ẹ̀ nìyẹn. Ṣé bí ìwọ náà rí ìwọ ló wá já mọ́ lọ́wọ́ sí? So babe, I am happy for you. I really appreciate your points. And Ayọ̀míkún náà. Àtọ́fẹ́ mi o, àtọ́fẹ́ ìkọ̀kan náà jọ ni wá. Jésù yẹ gógó lọ́rọ̀ yẹ ọ̀rẹ́ mi ni so yẹ kó mọ̀ pé àwa méjèèjì lòun máa fẹ́ papọ̀. And meanwhile, when is it coming home? I think in the next 2 weeks, so you go around. Oh, okay. Torí preparation wedding and exactly. And since me and sister pàdé nsin, ó ti mọ̀ pé gbogbo iṣẹ́ yẹn báyìí, orí ẹ ló wà nsin. I have to that one bed for that. Mo ní choice, iṣẹ́ mi ni. And meanwhile, àwọn tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa gba kámú pé ọ̀rẹ́ gọgọ di owner ti dé. Yes, ọ̀rẹ́ ti dé gọgọ. All right, baby. Kéde máa wá wo ọ̀rẹ́ mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ pé bàbá, mo máa finú mi tọ́ ọ. Mo finú mi tọ́, mo fi gbogbo ayé mi mo fi tọ́. Kódà ojú táwọn mọ̀lẹ́bí mi lọ bàbá. Kéde máa wá wo ọ̀rẹ́ mi tá ń sọ ó lórí ọkùnrin o. Ó lórí ọkùnrin gan-an. Bó ṣe ń dùn níbí náà ń dùn lọ́hùn o. Oríṣiríṣi wọn ló wá ń bá. Ìkan tí mo jàjà wá mú, tí mo dídì sọ pé okay, eléyìí ni mo fẹ́. Ọ̀rẹ́ mi dẹ̀ gbà lọ́wọ́. Bàbá ó gbà lọ́wọ́ mi tó jẹ́ pé bàbá yìí kò fẹ́ rí mí mi látàn. Kò fẹ́ rí mi rárá.
ọlọ́kànjú àní ẹ̀yin ìwà gbọ́. kí ló fẹ́ ká ṣe fún kí ni nǹkan tó fẹ́ kémi bọ̀ ṣe. mo fẹ́ ká ṣe nǹkan tó pọ̀ fún un ìdẹ́fẹ́ ká sọ pé bóyá à ń gbẹ̀mí èèyàn àbí nǹkan kan mi ò fẹ́ yẹn bàbá púpọ̀ ìjà wèrè. ìyá ní wèrè. bẹ́ẹ̀ ni. ó kú ìtọ́rí mu tó sọ̀hún ó kéré nínú nǹkan tó lọ́wọ́ bá lè ṣe ó kéré gan o ó kéré nínú nǹkan tó lọ́wọ́ bá lè ṣe kó ya wèrè. ẹ wo bàbá kó má yà ń tòṣù kókó jìnnà bọ̀ kọ́nà ẹ̀ jìn. yóò yà lọ bọ̀tá fọkàn ara rẹ báyìí ṣéun tó fẹ́ nu ṣéun tó fẹ́ nu ó yẹ sọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi tó yọ wo ó ń sẹ́yìn ní òní bẹ́ẹ̀ tù kọ́ má jẹ èyí tó sọ òun ó ti rí bí àṣẹ́yìn ti gùn. Firiwami ni mo ṣe wá o Firiwami tí mo bá ṣe fẹ́ kínní báyìí kí ọ̀rọ̀ rẹ̀ kó má yẹ mú bí ìwèrè ni kó máa ṣe é kó rìn jìnnà ré bẹ́ẹ̀ ni kó ṣe rí o. Firiwami ni mò ń wá látànà ṣé kò sí lọ́dọ̀ ẹ̀ ni. kò sí lọ́dọ̀ mi but ó dàn ṣé ìtorí ẹ̀ ló ṣe wá ń panic tó ń wà stressed by. I should. You don't have to stress yourself this way kò ń ṣọmọdé náà ó máa wálé of course. Oh, one sweat on sun by. It's so nice. You don't have to do this to yourself. Dele, ma wale ko ṣọmọdé. It's okay. Yeah, ma wale ami. Ma wale ṣọmọdé now. Firiwami. No, this is not Firiwami. Look at me very well. Yes, Yosola, where have you been? I've been around. Seriously? It's just walking, sing. Yeah, I'm good. I've been looking for you. See me. It's you. No, it's you. It's you that when I'm here. Yeah. Woman, Sherry, kó lè dá fún mi ni mo ṣe. Kí nǹkan ìdùnnú tí mò ń wá kó lè tẹ̀ mí lọ́wọ́ ni mo ṣe gbogbo nǹkan tí mo ṣe yẹn. Arábìnrin, ṣé wàá rí pé nǹkan ìdùnnú tó ń wá ló padà wá di ìbànújẹ́ fún ẹ? Ma, ẹ wo, ó ṣe rí bó ṣe rí ìmọ̀. Ẹjọ́ tó lọ́wọ́. Èmi àtọkọ mi láti ní problem inú ilé wa ò dùn mọ́. Ẹ wo, mo ti ní problem. Arábìnrin, ẹjọ́ ò ní problem. Kò sí nǹkan tí olùjọ mímọ́ ṣe tì o. Àdúrà la máa fi jagun ọ̀rọ̀ yìí o. Tí ẹ bá ti ní ìgbàgbọ́, ṣe bẹ́ẹ̀ ní ìgbàgbọ́. Bí bóyá mú yín lára dà. Àmì lórúkọ Jésù. Ẹni ọ̀rẹ́ dà kó má má bínú ẹni abínibí ń dání. Ènìyàn ò fẹ́ ní fẹ́ ayọ̀ ojú ayé lọ́pọ̀ ń ṣe. Mo bẹ̀rù ayé ẹ̀rù ayé bá mi o. Olú ẹ ṣé, olú ẹ ṣé, ọba dúpẹ́ pé ẹ ti gbọ́. Olú ẹ ṣé, ẹ̀mí máa dúpẹ́, ẹgbà ọpẹ́ pẹ̀lú orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Thank you, Jesus. Kàpọ̀. Má pè mí bẹ́ẹ̀ mọ́. Má pè mí ní Kàpọ̀. Ìgbà tí mo wà nínú ayé nìyẹn tí mi ò tíì tọ̀ Jésù wá. Ṣùgbọ́n ìgbà tí mo ti tọ̀ Jésù wá, mo ti di àtúnbí, mo ti di èèyàn tuntun nínú Olúwa. Eré tó rí mi báyìí, Olúwakáyọ̀dé ni orúkọ mi. Thank you, Jesus. Firiwamiri. Ṣé mọ̀ mí ni? Jẹ́ ká fi yẹn lẹ́fọ̀ọ́ náà. Ìyá àdúrà ẹ ṣé gan. Ẹ wo, ìjọ mímọ́, òun ni ká fọpẹ́ fún. Ẹ wò gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ń ṣe, Ọlọ́run á bá mi tẹ́wọ́ gbà á. Ohun tẹ́ ẹ bá tú ní ayé, àwọn tọ̀run á bá yín tú. Ohun tẹ́ ẹ bá dè ní ayé, àwọn tọ̀run á bá yín dè. Ẹ ní ṣàṣetì, ẹ ní màmú bọ́. Ìwòsàn ni ẹ máa jẹ́ fún ọmọ aráyé ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ ṣé gan, a dúpẹ́ o. Ẹ ṣé o. Olùjọ mímọ́ ni ká fọpẹ́ fún. Bẹ́ẹ̀ni. Thank you, Jesus. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ara Firiwamiri ó ti yá. Kò sí nǹkan kan tó ṣe mọ́. Ara mi ti yá bí ti báwo. Kí ló ṣe mí? It's a long story. Oh, really?
tó bá jẹ́ pé o wá bá mi, o pè mí, o help mi ní moment yẹn, ó tá mi wá ti kú. Ṣé mi máa ráyè wá ṣoore fún ẹni? But because you came through for me, you helped me, you stand in for me, ni mo ṣe wà, ni èmi ṣe wà ní ara mi. Tí o bá sí nǹkan tá à ń sọ èkó ni a máa sọ. Actually, you get it wrong. Ìwọ kọ́ ni mo ṣe lóore, ara mi ni mo ṣe lóore. Torí ká ní pé mo ti wí pé ìwà tó ń gbà yẹn, ìwà jàgídíjàgan ká pààyàn, this that, kí wá wọ́n pẹ́ torí ẹ̀ kí má pè lọ́jọ́ yẹn. Yóò bó ṣe padà help mi lọ́jọ́ tèmi, kò ní sí níbẹ̀. Tó bá kí ń ṣèwọ ni, tó help me in situation yẹn, ṣé mo lè ever rò pé mo lè kúrò nínú situation báyẹn ṣá? So ara mi ni mo ṣe lóore, tó bá ń ṣoore kó má rò pé òun ṣe fẹ́yàn, orí ààrẹ ló ṣe fún. Tí bá ṣe nǹkan tí mo ṣe nígbà tó fi wà láyé, ṣó má lè wà láti lè help mi lọ́jọ́ tèmi? No. Má lè ká fọ̀rọ̀ yìí kún. Ṣorí àwa méjèèjì, ayé òpè yóò fún ẹ wá. Iṣẹ́ mi ká máa dúpẹ́. Ṣé báwa náà rí? Gbogbo yẹn ti di àfihẹ́yìn tí eégún fi aṣọ. Past tense, àdúrà tá a máa gbà báyìí ni pé ọwọ́ tá a wà yìí kí Ọlọ́run bá mi kún àwa méjèèjì. Ohun tá a bá ti ṣe kó máa já sí rere. You no go back to the past. Ní ti di ohun ìgbàgbé, ó ti di ohun kọjá. I really appreciate you. Let's forget about that. Now, what do you want to eat? What do you want to drink? No, I'm okay. Don't give me that. Don't give me that. Actually, no. What's the theme? Àǹtí Yọ̀sọ́lá, Olúwa wà fún mi, àmì máa. Gbogbo lọ yín pátá lọ́dún máa dá padà àmì Jésù. Àmọ́ ó wà kún kọyọ kan. Ṣé rí arábìnrin FIREWAMIRI? Àfi kẹ́ ẹ wá arábìnrin yẹn rí. Ó lè fi re yín, ó lè fi wá yín rí. Kí gbogbo ohun tẹ́ ẹ fẹ́ pátá, ó lè tẹ̀ yín lọ́wọ́. Ẹ wò wòlíì kò lè ṣeé ṣe. Kí ló ṣẹlẹ̀? Nítorí bàbá tó ṣe kinní yẹn fún mi gbà yẹn, wọ́n ní mi àti ò gbọ́dọ̀ fojú kanra. Torí wọ́n ní tèmi àti ẹ̀ bá fojú kanra, ohun burúkú á máa ṣubú lóhun burúkú. Ohun burúkú á máa ṣubú lóhun burúkú. N ò dẹ̀ fẹ́ kí nǹkan burúkú tún ṣe mí mọ́. Ẹ wò wòlíì, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ túbọ̀ bá mi lọ sórí pẹ́. Ẹ tẹra mádùúrà yín. Kẹ́ jẹ́ ká wọ̀nà mi, ẹ má jẹ́ ká fojú kanra wa, ẹ jọ̀ọ́. Àfi kẹ́ ẹ wá rí o. Àfi kẹ́ ẹ wá arábìnrin yẹn rí o. Kí gbogbo ohun tẹ́ ń béèrè lọ́wọ́ Ọlọ́run kó lè tẹ̀ yín lọ́wọ́. Mo fẹ́ ṣe wọ́n lọ. Mo fẹ́ ṣe. Hallelujah. Hallelujah o. Ẹ káàbọ̀. Ẹ kúrin. A máa dúpẹ́ fún mi fún ẹ ṣe nínú ayé FIREWAMIRI mi. Ẹ ṣe ọpẹ́ kan. Ẹ káàbọ̀. Ogun tó wọ́n dẹ̀ ti ṣe ìgbèrí mọ́. Àmín Jésù. Gbogbo kọlọ yín pátá lọ́nà máa dá padà. Àmín Jésù. Ẹ tún ní wàhálà mọ́ ìlú dáhùn. Àmín Jésù. Ẹ kúrin. Ọ̀rẹ́ mi rèé. Yọ̀sọ́lá. Mo sọ náà, wọ́n lé mi lọ́kọ̀. Èmi lọ́kọ̀, mo sọ bẹ́ẹ̀. Wọ́n rí. Èmi lọ́kọ̀. Ṣé wọ́n kọ́ mo sọ fún ọ nígbà tó ń gbé bọ̀ tó ń gbé fún ọ? Mo ní ẹ̀jẹ̀ tí ìgbé wá lórí èmi lọ́kọ̀, èmi lọ́kọ̀, èmi lọ́kọ̀. Gbogbo ìwà burúkú tó ti wà bàjẹ́ tó wù èrè ẹ̀ ló ń kó yìí. Ẹ sílẹ̀ o, ẹ̀yin ò ní rí wàhálà o. Gbogbo àkólọ yín Ọlọ́run á dá padà sí nílọ́pọ̀. Ó ti yẹ ẹ̀fọ́kàn tí yín balẹ̀. Ó arákùnrin, ṣé ìwọ fúnra rẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ o. Pẹ̀lú gbogbo ìwà bàjẹ́ pátá tó ti wù.
ọlá ẹyọ kan ṣoṣo tó jẹ òun ni ọlá arábìnrin tó ṣí oore fún tí ò bá ń ṣe yẹn àmọ́ síbẹ̀síbẹ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ ń bẹ ó ń bẹ sílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wa àmọ́ ó kù wọ àti Ọlọ́run ẹ̀. iṣẹ́ àbámi ìpè olóògbé tó ti máa tó ní kó dá gbogbo ẹ̀ṣẹ̀ ń jì mo ti gbà pé mo ṣe ní gbogbo burúkú tí mo ti bù sẹ́yìn nígbà ìmọ̀ nìyẹn mo ti di èèyàn tuntun mo ti yí padà ẹjọ́ máa lọ. Ọlọ́run nìkan ló gbọ́dọ̀ dáríjì tó máa dáríjì ẹ̀. ẹjọ́ máa ọ̀rẹ́ kan ṣoṣo tí mo ní lélẹ̀ ẹjọ́ máa ẹjọ́. ó ń ṣe mí Ọlọ́run ní kó bí Ọlọ́run á dáríjì. àbọ̀dé fún mi ò ire ni mo yàn wá sáyé. ọ̀rẹ́ mi jà fún mi torí ayé burú ayé lẹ̀. ọ̀rẹ́ mi jà fún mi torí ènìyàn ò ṣe finú tán. mo bẹ̀rù ayé ẹ̀rù ayé bà mí o. orí ọ̀lẹ́jà fi ń labú omi já orí ẹni làbàbọ̀ ká fòrìṣà sílẹ̀ kórí wa má ṣe sùn tí bí bá dé. orí ọ̀lẹ́jà fi ń labú omi já orí ẹni làbàbọ̀ ká fòrìṣà sílẹ̀ kórí wa má ṣe sùn tí bí bá dé. ọ̀rẹ́ mi jà fún mi torí ayé burú ayé lẹ̀. ọ̀rẹ́ mi jà fún mi torí ènìyàn ò ṣe finú tán. mo bẹ̀rù ayé ẹ̀rù ayé bà mí o. ayé á ní adégún tó bá yá wá ní adé ògún mọ́ ayé àpòlè wájà àwọn àtúnkò lóko kó wá mú ayé o bí ẹ̀ráyé kẹsà ẹ̀rù ayé bà mí o. ayé á ní adégún tó bá yá wọ́n ní adé ògún mọ́ ayé lọ́pọ̀ lè wájà àwọn àtúnkò lóko kó wá mú ayé o bí ẹ̀ráyé kẹsà ẹ̀rù ayé bà mí o. ọ̀rẹ́ mi jà fún mi torí ayé burú ayé lẹ̀. ọ̀rẹ́ mi jà fún mi torí ènìyàn ò ṣe.